lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú èyí èyí tí í ṣe ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2025 the 5th of August 2025 ó ní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ màmá fún gbogbo ọmọ Nàìjíríà ìyẹn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ló máa ṣàbẹ̀wò sí olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ tó ṣe ìjọba ológun láàrin ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 sí ọdún 1993 ìyẹn ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida ló ṣàbẹ̀wò sí ní ilé ẹ̀ tó wà lágbègbè Hilltop ní ìlú Minna ní ìpínlẹ̀ Niger tó sì jẹ́ pé níṣe ni Olúrẹ̀mí Tinubu ló tún gbé owó tabua sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Niger lọ́jọ́ kan náà. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan tó ṣẹ̀ṣẹ̀ ṣàbẹ̀wò sí Babangida ní àbẹ̀wò Rẹ̀mí Tinubu náà wáyé èyí tó jẹ́ kí àwọn èèyàn kan máa so àbẹ̀wò méjèèjì papọ̀ pé ṣé Tinubu ọkọ Olúrẹ̀mí yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ló rán ìyàwó ẹ̀ láti sáré lọ bá Babangida nítorí pé Jonathan ó ṣèpàdé pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè jẹ́ kó di mímọ̀ wípé kò sóòótọ́ nínú eléyìí o ọ̀rọ̀ Jonathan kọ́ ni Rẹ̀mí Tinubu bá ọ̀dọ̀ Babangida torí ẹ̀kọ́ ló ṣe lọ sọ́dọ̀ ẹ̀ àwọn méjèèjì ò sì jọ sọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ Jonathan rárá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé ètò tí Rẹ̀mí Tinubu ń ṣe káàkiri Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ àjọ tó dá sílẹ̀ tó pè ní Renew Hope Initiative RHI níbi tó ti ń fún àwọn obìnrin àti àwọn tí ó kù díẹ̀ káàtó fún ní ìrànlọ́wọ́ owó àti ẹ̀bùn orin Rẹ̀mí Tinubu tó bá lọ sí ìpínlẹ̀ Niger bẹ́ẹ̀ ló ṣe ọ̀rọ̀ ọ̀hún ní a kì í kọjá lójúde ọba kámàkì ọba níwọ̀n ìgbà tó jẹ́ pé ìlú Minna ni Rẹ̀mí Tinubu fẹ́ balẹ̀ sí tó sì jẹ́ pé ibẹ̀ náà ni Babangida ń gbé tòsí ilé ìjọba tó sì ń lọ náà ni Babangida wà inú jẹ́ kó wò pé kó ń lọ ṣe baba kẹ́ẹ̀pẹ́ o èèyàn ráǹkà dédé sí Babangida ilé ìlàsìgbọ̀ pé ó gbé Rẹ̀mí Tinubu lọ tí kì í ṣe nítorí ọ̀rọ̀ òṣèlú tàbí bóyá nítorí pé ọ̀mọ̀wé Goodluck Jonathan òun náà ṣẹ̀ṣẹ̀ ṣàbẹ̀wò sí Ibrahim Babangida ní ọjọ́ mélòó kan sẹ́yìn ṣá o ọ̀dọ̀ gómìnà Umar Bago ti ìpínlẹ̀ Niger òní Olúrẹ̀mí Tinubu inú fàbọ̀ sí ìyẹn nílé ìjọba Government House tó wà ní ìlú Minna níbẹ̀ sì ni sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti gbé bílíọ̀nù náírà kan $1 billion sílẹ̀ lábẹ́ ètò Renew Hope Initiative pé kọ́pìn fáwọn obìnrin ní ìpínlẹ̀ Niger bẹ́ẹ̀ náà ló tún ní àwọn ìjàmbá ọkọ̀ mọ́tò àti àgbàrá òjò tó fi òbítíbitì ẹ̀mí àti dúkìá ṣòfò ní ìpínlẹ̀ Niger lásìkò láìpẹ́ yìí kí wọ́n pinnu owó náà kan fi ran àwọn tí ọ̀rọ̀ kàn lọ́wọ́ pàápàá àwọn tí ò nílé lórí mọ́ bẹ́ẹ̀ ni ti àyàwó Tinubu tó gbé báàgì ẹgbẹ̀rún méjì báàgì ráìsì 2000 bag of rice àwọn aṣọ àwọn bàtà oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló tún kó sílẹ̀ fún ìjọba Niger láti pín fún àwọn aráàlú wọn tí ọ̀rọ̀ kàn nínú ọ̀rọ̀ ẹ̀ gómìnà Umar Bago ó dúpẹ́ lọ́wọ́ Tinubu ìyẹn ìyàwó Tinubu ó ṣe àdúrà fún ó ní ìyá dáadáa àti abiyamọ gidi ni bẹ́ẹ̀ ló ní àwọn ò ní gbàgbé ìrànlọ́wọ́ tó ṣe fáwọn ní ìpínlẹ̀ Niger tó sì tún ní kó báwọn dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ náà èèyàn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé gbogbo ìgbà ni ló ń ṣàtìlẹ́yìn fún àwọn náà gidigidi.